ibi àlọ́ ayédè náà lóore. àwọn èèyàn máa dààmú wọ́n máa dààbò kí wọ́n tó rí ilé Ọlọ́run kọ́ kí wọ́n tó rí ilé kéwú kọ́. àwọn àfáà sì máa wúlò fáwọn èèyàn. nígbà tó bá kú kí ẹni tó súnmọ́ lálàáfáà o kálá nígbà tó bá kú kálá lálàáfáà o jèrè ẹni tó súnmọ́ tí ń wúlò fún yàwó àjàpá. ǹjẹ́ ẹ kó lè kátó rí ilé Ọlọ́run kọ́. owó kárí mi lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wa máa ná wọn kì í náwó kọ̀ọ̀kan. ibi tí wọ́n ti pariwo wọn pé ọmọ iye báyìí kalẹ̀ Allahu Akbar. a ní wọ́n gbọ́ announcement yẹn. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bàbá imam mọ́sálásí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí báyìí náà ni. ẹni tá a wí ó tẹ̀lé èèyàn kan lọ bí òde yẹn ni kìí ṣe pé wọ́n pe òun rárá o. yorùbá ti fẹ́ kọ́ ilé kéwì. kódà onítọ̀hún tó ń bẹ lẹ́yìn ẹni tí wọ́n pè dandan bẹ wájú. wọ́n ń béèrè fi sabilillahi lọ́wọ́ àwọn mùsùlùmí ẹni tí ń sọwọ́ bí ọwọ́ èkúté ń sọwọ́. wọ́n wá ná owó kówó owó tí ó ra sìmẹ́ǹtì kan lẹ́ni tó tẹ̀lé yẹn lóde nínú rẹ̀ wá ń bàjẹ́ pé Ọlọ́run ọmọ tóbi púpọ̀. bóde yìí ti tó yìí bóde yìí ti bò háyà tó yìí àwọn èèyàn wá ń dá owó sọnù owó tí ò lè ṣe nǹkan kan. lẹ́ni ẹ bá dìde lẹ́ẹ̀kan náà ẹni tá a wí ó nílé tí ń gbé tó wà òkè níwọ̀n bá tiẹ̀. ó tún wá ní ilẹ̀ kan tó fẹ́ kọ́ mansion tó dá sí. pé kó wọn tiẹ̀ relocate kó wọn kú nílé tó ń gbé tẹ́lẹ̀ kó wọn kọ́ ilé tó dà mí tó jẹ́ ilé ìgbàlódé. ó ti já block tí ó parí ilé yẹn ó já sórí ilẹ̀ tá a wí sìmẹ́ǹtì tí ó lò ó wà lórí ilẹ̀ tá a wí anana ó ní ẹ bá ń pe ẹni tí ń ṣe MC ó ní pé àáfàá yìí ń dààmú láti ẹ̀kan púpọ̀ kí ni wọ́n fẹ́. wọ́n ní táwọn àkọ́kọ́ fẹ́ ni pé àwọn ń fẹ́ ilẹ̀. ilẹ̀ táwọn ní tẹ́lẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ àwọn. ẹni tó tẹ̀lé yẹn lòdì lásán ni o kì í ṣe pé wọ́n yóò bá ìtì rẹ̀ o ẹ̀mí Ọlọ́run kan bọ́ sí i láàrin. ọ̀rọ̀ tí ń sọ yìí Ìlọrin bí ilé ti ṣẹlẹ̀ o. Ànàná ó ní ilẹ̀ àti tí wọ́n fi kọ́ mọ́sálásí náà bóun ti dúró wájú yìí òun gbé pẹ̀lú àṣẹ tọlọ́hun àtàtìlẹ́yìn ànábì Muhammad. tu'minuna billahi. òdìjọ́ kejì ó gbéwèé ilẹ̀ fún wọn ó fi ibi tílẹ̀ wà ó fi hàn wọ́n ẹni tó tẹ̀lé lọ gan-an ibi tó wá tún burú sínú ẹni tó tẹ̀lé lọ gan-an ó ní kápá kó ṣe dọ́bùrú ẹ̀. tu'minuna billahi. àmọ́ kò lè ṣe é. wọ́n wá kú mẹ́ ó ní bọ̀ ó sọ fún mi pé ó ń ṣerú nǹkan báyìí. ó ní wọ́n sọ fún yàn kéèyàn tó ṣoríire kéèyàn tó dolóríire. tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum. ká má fọ́rọ̀ gùn wọ́n kọ́ mọ́sálásí náà láàrin oṣù mẹ́ta.
gbogbo owó tó tún ní ó tún kó fún wọn. وتجاهدون في سبيل ìrọ́lá الله káàkiri wọ́n wá fẹ́ ṣí mọ́sálásí tí gbogbo ayé ó pé ó ní ẹ̀dá pé má sọ fẹ́ ní kankan bóun lòun kọ́ mọ́sálásí o. وتجاهدون òun ṣe é fi sabilillah òun ṣe é torí tọ́lọ́hún kóun orí nǹkan dé bá wájú ọlọ́run lọ́tọ̀ òun bá lọ ní. في سبيل الله àwọn àfáà láwọn gbọ́ وأنفسكم àwọn àfáà láwọn gbọ́ wọ́n dájọ́ tí wọ́n ṣí mọ́sálásí ó kú ọ̀la ẹni tá a lọ ṣiṣẹ́ eré yìí wá sọ fún ìyàwó rẹ̀ wípé àwọn àfáà yìí gbọ́rọ̀ kò sí bí wọ́n ti ṣe prógámù yìí lọ́la nísìn tí wọ́n ní máa pariwo òun lòun ṣe bẹ́ẹ̀ òun kọ́ lòun sì ṣe ọlọ́run ló ṣe. وتجاهدون ó ní àmọ́tọ́ ọlọ́run ó fira rẹ̀ kó tó dọ̀la ọlọ́run ó fira rẹ̀ hàn kó tó dọ̀la. في سبيل الله بأموالكم وأنفسكم ó sì di lálẹ́ wọ́n sì sùn ìgbà tí ó di ìjọ kejì ìjọ tí wọ́n fẹ́ ṣí mọ́sálásí wàláhì bọ́lá ti mú ẹrú rẹ̀ padà sọ́dọ̀ rẹ̀. ذلكم خير لكم ọ̀tọ̀ wọn máa padà sọ́dọ̀ rẹ̀ o. إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون nínú orí yìí ló ti ṣẹlẹ̀. تؤمنون بالله ẹ̀wọ̀n tó ṣe fọ́lọ̀ gbogbo wa náà la mọ̀ ń ta nínú báńkì wa ta ló sọ fún wọn pé wọ́n lọ nà. وعند من الرحمن bàbá pírójẹ́tì tí ìrora ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn èyí sẹ́ni kankan èmi náà mọ̀ ń ṣe nǹkan mi múra. وعند من الرحمن فضلا Ọlọ́run ní í ṣe. ونعمة ọlọ́run ní í ṣe bẹ́yà bá dúró ti èèyàn kan bẹ́yà kan ń ṣe kinní kan ọ̀ ń tan rẹ̀ ni. عليك ẹ wo ata ìmọye ọdún tí a fa àwọn àgbàmúragájì ẹ gbọ́ tí ẹ wò. إذا ogún ọdún sísìn. ما جاني الخير طالب aṣọ wa ni ó tuntun jù ilé wa ni ó dáa jù tó bá dibi tọ́lọ́hún a máa wá ṣe bí ìjàpá. وعند من الرحمن àlele náwó sójú ọ̀nà tọ́lọ́hún káfẹ́mi wa dí tọ́lọ́hún. وعند من الرحمن فضلا ونعمة ọ̀dọ̀ wa mo ń sọ ní Ìbàdàn jẹ́ òní gbogbo wa pátápátá irúgbìn Ọlọ́run ni wa ẹni tó ọpulóòdù píkṣọ̀ fúnra rẹ̀ láàárọ̀ ó ọpulóòdù fúnra ẹ̀ ó sì ní lóun jáde lọ àṣejọ́ tó ọpulóòdù fúnra rẹ̀ wọn àṣẹ wọn tó ọpulóòdù fọ́tò rẹ̀ pé ó tún ti kú jọ náà. يوم البراء استهدر براء But I'm first, February 1st. Oṣù tuntun. Òun náà sì ṣàdúrà ọdún tuntun pé tọ́ oṣù tuntun la mú iye o. Ọlọ́run yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ. Yóò sàn wá sí gbogbo ẹ̀. Ó sì ọ̀pọ̀lọ́dù láàárọ̀. Ó sì jáde, tírélà sì lọ pamọ́ nínú títì. من كان يرجو لقاء ربي Tàbí ó ṣe tọ́lọ́hún, ajé àlùkárí ẹ máa ń bọ̀. وليعمل عملا صالحا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
amalu salih iṣẹ́ rere Ọlọ́run ló mọ tẹni tó ti bàjẹ́ kó tó dé àyè lónìí. ọkàn náà bá tèèyàn jẹ́ lọ́wọ́ ni ẹnu tó ń fi ń bá tèèyàn jẹun náà ń bá tèèyàn jẹ́ ni. لقاء ربه فليعمل. gbogbo ẹni ọba sì mọ ń tọ́ da bàjẹ́ òun náà ò ní fojú rí ń tọ́ da tí ì kalẹ̀. فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. ìṣẹ̀nàmbá ìwà náà wò náà ń kàn. ìtọ́ ọba ṣe lọ́gbà ẹ wo bàbá wa mọ́nà bàtà náà. wọ́n ti tẹni àná náà nù. òfin wa ìwà abújí ń bẹ lọ́wọ́ rẹ̀ òfin ilẹ̀ títí dì sí. àgbà sì ń dé bá wọn bẹ́ẹ̀ ò ní lẹ́yìn bá wọn. ọ̀nà dàtó fi lẹ́yìn la ilaha illallah níta gbangba ya'lamu Allahu ní kọ̀rọ̀. يرجو لقاء ربه. bẹ́ẹ̀ bá máa ń tán ní nǹkan dàrú fúnra rẹ̀ lọ́wọ́ dá tiẹ̀ náà rú tí ò ní ṣe tó mọ́. يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. bálọ̀ àbọ̀bọ̀ lẹ́lẹ́tẹ̀ ṣe pàṣáájú. àbá wa gbàmúlágẹ́dì ẹ communicate pẹ̀lú mi náà. I'm here, I'm with you. يرجو لقاء وليعمل عملا صالحا. Minister Mbenkale, يرجو say you the wine man. يرجو لقاء ربه فليعمل عملا صالحا. Owó tó ná fún girlfriend ọ̀nà padà dímọ̀ náà ni ọwọ́ ọba ti ṣe tọ́lọ́. وكان يرجو Dì náà dì. يرجو Àní ọmọ ṣayé, àní ọmọ jayé wàrà tí Ọlọ́run nínú ayé díje yẹn. وكان Ọ̀sánjẹ́rì, يرجو wọ́n ní yàrá náà fẹ́ràn pàmò púpọ̀ wọn náà ṣe fẹ́ràn pàmò púpọ̀. يرجو لقاء Jẹ́jà ń bẹ, ربه olówó ẹja kẹ́líkẹ́lí kẹ́lí. لقاء A máa ń jẹjà kan rárá dé sí blue. يرجو لقاء ربه Ọwọ́ kan gbèsè ni. Gbèsè ni. فليعمل Ó sanwó léwu. فليعمل عملا Bí ẹ bá ṣe báyọ̀ rí nǹkan dáa jẹ, àwọn èèyàn fẹ́ báyọ̀ báyọ̀ jẹ. يرجو Orí tó ń dùn gbogbo gba ní àwọn ẹja àwọn bàbá rẹ̀ wọ́n máa wá rẹ́rìn sí ọ̀rọ̀ ọmọ rẹ̀ làwọn náà ó fi rẹ́rìn pẹ́ lẹ́yìn ọmọ tiwọn náà. Bàbá abú ní ọmọ rẹ̀ ju wèrè bí ó yóò máa wò bí òbú kan. Fọmọ ọlọ́mọ ọlọ́wọ́n wa gba ẹ̀rín yóò gba ẹ̀rín lẹ́nu ọmọ tiẹ̀ náà. Tẹ́ bá rẹ́ni tí ọmọ rẹ̀ kankan rẹ́rìn láyé ẹ béèrè lọ́wọ́ àwọn tó bí. Bàbá rẹ̀ ti dájọ́ ọdún ni. Ọdún mi díẹ̀ kò sásìkò wọn. Wàlá yóò ṣírí kébè ìbàdà tẹ̀lá pèlè. Tani ó ṣètò lóhùn nù wa? Tí ẹ ṣe tẹnu lásán. Àwọn promise and faith ó pọ̀ fáwọn Mùsùlùmí díẹ̀díẹ̀. Tí ó yọ àná sí nǹkan tó lè gbà yìí.
Mr. Dedere tí ò gbé kọlù. خالدين فيها Tó bá máa kọ́ fún wa yá yín fún wa fillahi billah. خالدين فيها Abáwá àwọn ẹ̀mí náà ń mi sí yín la. Bọ́ fi láàlẹ̀ náà. Ẹ̀mí náà ń mi sí yín la. Bayni wa baynak sirriya. Mo dẹ̀ máa ṣe. Ẹlòmíràn rò pé mo diwó sílé ni mi diwó sílé bí tí ń wá náà lèmi máa tẹ̀. يريدون أن يحيوا Wọ́n ló máa ń tó ń fowó sí ilé. O sì lè wálé mi kó ní kiri o. Ọkùnrin ráwọn míì kankan wọ jàlábíà. Nǹkan bẹ lábẹ́ wọn o. كلهم وابتسم. البار مداد Ǹjẹ́ mi máa dàrú máa wọ̀ yẹn lójú máa ní ká máa wọ aṣọ ọlọ́pàá ká máa wọ aṣọ sọ́jà kó máa wọ kìnìún ká máa gbé. كلهم كان البحر مدادا Bọ́lá ẹ̀mí mi wà gbọ́dọ̀ kẹsẹ̀ bí irun sáwùsù yìí o. مدادا Kò sí ti o kù. لكلمات ربي Bí sáwùsù tó bá gbọ́ gbà wá ìgbà jà pa ni. نبذ البار قبل أن تنفذ كلمات ربي ولو جئنا مددا Ẹsẹ̀ tọ́lọ́hún ká ẹyẹ lẹ́yìn gbogbo tó ń kójọ òun. Kìí ṣe títí ẹ tẹ lómi ènìyàn padà di olùlù lẹ́yìn rẹ̀. Ẹ ṣàánú àwọn èèyàn. Gbogbo èyí tá à ń bẹ lọ́dọ̀ yẹn ẹ ṣàánú àwọn èèyàn. Ẹ fáwọn èèyàn ló ń jẹ ebi ń pa àwọn èèyàn. Nǹkan ṣe àwọn èèyàn púpọ̀. Àwọn èèyàn bẹ̀ báyìí bá yín sọ̀rọ̀ ni à ń bẹ̀ bá yín sọ̀rọ̀. Ẹ kàn ṣe èrè díẹ̀díẹ̀ náà. إنما أنا بشر مثلكم Ẹni tá a bá sọ ní kọ̀kọ̀ tí ọba gbọ́, a máa sọ tọ́ra àgbowó kankan lọ́wọ́ anybody. Ẹlòmíràn bá wọn jọba ní kó mú mi jọba. أنا بشر مثلكم إلي Ọ̀rẹ́ mi kan sọ fún mi lónìí. Àbá ọ̀rẹ́ mi kan sọ fún mi lónìí. Ṣéèfù mo ní àkùtì ẹ̀pẹ̀ mi ṣéèfù torí kò lè dá pè kò lè má ṣéèfù pé olówó ni. Tọ́mọ tí ń jẹ́ ṣéèfù kankan. Ọkàn ni ọ̀tẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an. Àsìkò tí gbogbo ẹ̀ ń ṣe kinní ilẹ̀ yìí tún ń ṣe kinní mo ní wọ́n gbàgbé tàbátí àdá àbí láhàbí wàtàgbà. Má àgìnà kẹ́sì pè nìkan ni wọ́n máa fi ṣẹ́. Mo gbà yín ọlọ́dọ̀ bàbá wa. Ma agina ani woman huwa ma kasaba sayesi. Ó léyìn tó fà tí wọ́n fọ́ kí wọ́n kàn máa tẹ̀ ni. Wọ́n kàn máa ṣàyẹ́sí síbi àkáǹtì rẹ̀ ni. Yóò bá máa yé lọ. Àwọn àrò pé èèyàn kan ní fún mi lówó. Ẹni kan lè fún mi lówó. Ọlọ́run ní fún mi lówó látọ̀dọ̀ ẹ̀. Kọ̀pọ̀ lè ń bẹ̀. Ẹnìkan tó ń sáyé ẹni yẹn ní ẹnìkan fún mi ní 200 million. Mo ní kó tiẹ̀ mú wá. Ó mú wá. Màá ba owó ẹ̀ yìí. Mo máa ń jẹ ọkọ lọ ra mọ́tò tó yá wèrè kan fún bàbá yìí. Màá bọ̀ wèrè lẹ́nu bàbá. Ẹ fi Island ayé lẹ̀. Ẹ wá lọ Island dandan. إنما أنا بشر مثلكم إلي Àbá mo mọ nǹkan tó dáa fa. إنما Màá gbé bàbá wa lẹ́nu fún màá gbé wọn tẹ́lá bá. إلهكم إله واحد Àwọn Islander tó ní capital letter. Àbáwọn Jaguar. Àbáwọn Escalade. Àbáwọn irú Land Cruiser tí mo ṣẹ̀ṣẹ̀ ń cruise. Kí n gbé kan fún bàbá ìwọ́n mú gàmbàrí, wọ́n ṣàdúrà sí. Ẹgbẹ́ náà wọn mú Jésù báwo ni? Tó bá ti dún gbẹ̀, màá dún gbà. Ọjọ́ ti lọ. Àbàlá kiri ìdáko. Ṣé ìwòlùkárí yíyà?